ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹwàá gbẹnu sí máa thank you very much Owutu ni. adúpẹ́ fún Ọlọ́run bá tó sọ wájú àsìkò yìí a ti wà pẹ̀lú wòlíì arínà àgbáyé ni Ifáléyìmú Olagoroye bàbá arínà àgbáyé ẹ ti mọ̀ pé bàbá wọn máa ń kọ́ wa nìkan tí ó máa ṣe àǹfààní fún wa tó máa wúlò fún wa tí àfiráyé gbé tí àfiráyé lò tí àfi ní dààmú lásìkò àti ní sáà ìpín tá a fẹ́ gbé ìwò náà ni ìwúlò àti oore pẹ̀lú àǹfààní tó wà nínú àgbọn ẹ bá nànà yẹ. Àgbọn iṣẹ́ tàgbọn ṣe pọ̀ kò ṣe é kà ó ń ṣe rere ó ń ṣe bí ló ń sọ fún yìí ó ń ṣe rere ó ń ṣe bí iṣẹ́ ẹ̀ pọ̀ púpọ̀ ju gbogbo àwọn ewé epo gbogbo lọ ṣùgbọ́n wọ́n ká sọ díẹ̀ nú ẹ̀ eléyìí tó jẹ́ rere ẹ̀ tá bá mú mi àgbọn tó bá ní wọ́n da oògùn síbì kan tàbí wọ́n lọ gbé ẹbọ síbì kan lẹ́nìkan omi àgbọn yẹn lásán tẹ́ bá ti dà síbẹ̀ ó ti bà gbogbo nǹkan yẹn jẹ́ tó bá ní wọ́n da òkúta síbì kan ẹbí ọ̀tá tẹ́ bá ti fún àgbọn mọ́ inú ọ̀nà onídìíkẹ́ ẹ̀sán kankan sí tẹ́ ti fọ́ mọ́ inú ọ̀nà àti wọnú ṣọ́ọ̀bù tó kùtà wọ̀ yẹn tómi yẹn ti gbẹ mọ́ ń bẹ̀ tẹ́ ti sọ àgbọn yẹn dànù. láì pègèdè láì pọ̀fọ̀ láì ṣàyájọ́ láì kọ́ ìtẹ́ tá a fẹ́ sọ fún yín kì í ṣiṣẹ́ babaláwo tí ó sọ fún yín iṣẹ́ tí babaláwo ọ̀tọ̀ tí ó ti yé sí ìwúlò ewé la fẹ́ lé àwọn nǹkan là ń sọ fún yín yẹn ó yàtọ̀ tí wọn babaláwo ẹmú ilé ẹjọ ẹmú gbàrà ẹjọ kì í ṣe yẹn àwọn bá fẹ́ ṣe babaláwo kó ṣe babaláwo ilé ìwúlò àwọn nǹkan tó lè sáré lò fún òsàn ara rẹ bẹ́ẹ̀ ni lẹ́yìn náà tó bá ń tajà tó bá ń tà tó bá fẹ́ kó máa tà wà á wọ ẹyin àgíríkì mẹ́ta wà á wá àgbọn wà á fi dín àgbọn yẹn wà á fi dín àgbọn yẹn wà á fi dín ẹyin yẹn omi àgbọn yẹn lẹ máa fi dín ẹyin yẹn kò sáta ń bẹ o kò sí ìrẹ́ ń bẹ o mi ṣe babaláwo o kò sí àtàjọsí ń bẹ o tẹ́ bá ti fi sí ẹ lọ ra ẹ̀kọ́ eléwé ẹ dẹ̀ fi ń jẹ́ ẹ ní sọ̀rọ̀ sí ẹ má máa ta ni àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé ẹ nídìí láti sọ̀rọ̀ sí o ẹ ṣáà jẹ ẹ fẹ́ ẹ̀kọ́ ẹ jẹ kíní ẹyin àgíríkì yẹn ọkọ̀ ní láta kò ní lé kòkó ó ṣe láta kò sí nǹkan bẹ́ẹ̀ ẹ máa rí pé ẹ má máa ta ni bó bá dẹ̀ nínú owó ṣe o lè ṣe wà á rí owó rẹ́yìn tẹ̀ ń ṣiṣẹ́ sí wọn máa pè é bẹ́ẹ̀ ni so ẹ lè ṣe tó ti ń sìn àti ìdòwé ṣe wedding ní ọdún yìí ẹ kò sí wàhálà kó lè pọ̀ so ẹni tún wá omi àgbọn ẹni tó bá ní àrùn tárùn bá ń dà láàmú wọ́ọ̀mù á wá omi àgbọn á dẹ̀ wá èso àbèrè mẹ́rin á lọ á dà sínú omi àgbọn yẹn fún 3 days lẹ́yìn a máa mú láàárọ̀ àtàlẹ́ tàbí oyún jábọ́ àrùn tí wọ́n parun ẹ̀ máa ń ṣá oyún ó fi ń jábọ́ tó bá jára mi inú ẹ̀kún tó bá mú bẹ́ẹ̀ á rí pé ara ẹ̀ á disappear so omi àgbọn ó tún dáa fún ìsọ̀yè náà àwọn tí ó mọ̀wé bẹ́ẹ̀ tí ó bá mọ̀wé dáadáa ẹ̀yìn àgíríkì ni ẹ fún mi àgbọn yẹn sí má ka Psalm 19 sí ní 7 times so ọmọ yẹn á dẹ̀ jẹ́ àwọn omi ẹ̀gbọ́n yẹn máa kún rárá ní ẹ̀mú ọba àjọyọ̀ tẹ̀bẹ́yọ̀ kan ẹ̀yìn àgíríkì kan ló fẹ́ sí so Psalm 19 lẹ́ẹ̀mejì á kà sí omi àgbọn yẹn ìbàjẹ́ méjì ìbàjẹ́ ọba alágbọ̀n tó tóbi ẹyọ kan ti tó ó ti ṣe jiná so á dẹ̀ jẹ́ mẹ́mórì abẹ́sí ṣe kíni a máa kọ́ nǹkan tó ń pè ní sọ̀rọ̀ pé nǹkan tó bá kọ́ kó o rántí ẹ̀ bẹ́ẹ̀ nǹkan bá sọ pé òun ṣe oògùn kó o mọ̀wé irọ́ kó o rántí nǹkan tó bá kọ́ nǹkan tó bá kọ́ ẹ kó o lè kọ sílẹ̀ ni
òun ni náà pé òun lè sọ yìí òun ló dáa jù. ṣùgbọ́n láwọn kan ló mọ̀ kan rí báyìí kan ti mọ owó tó ṣẹlẹ̀ láti ṣẹlẹ̀ lẹ́yìn tàbí ṣẹlẹ̀ lọ́la. Ọ̀tọ̀ ni àwọn kan àmọye wọ́n ti ń lò látàyè bá lẹ́yìn àwọn bàbá yàtọ̀ ìyẹn ò ṣagbára Ọlọ́run. Dáàdì àwọn kan ní ẹ̀sọ́ tó bá ti lomi inú àgbọn yẹn tán kí ni àgbọn tó kù ṣá máa sọ́nù ní àbá máa fi ṣe sàárà àbí nǹkan. olóò àgbọn yẹn lè jẹ nílé kò ní ìdìpẹ́ sọ́nù. ẹni yẹn náà lè jẹ inú ẹ̀. ó lè jẹ inú ẹ̀ ẹ̀ ń ti iṣẹ́ babaláwo là ń dìwe fún yín iṣẹ́ babaláwo máa sọ pé ká má jẹ ìyèrè àtàjọsí. epo ìníkan olóhùn tuyọ. ẹ̀yẹ ní ìbílẹ̀ náà máa ní ká ẹ lò ẹ̀yìn àdéhùn mo fi ń dìwe iṣẹ́ fún yín lọ yìí. jíjẹ yẹn ọ máa fi dẹ́yìn yẹn ẹnìkan béèrè bíbá yìí sí pé ṣé àárọ̀ ní kéèyàn tó sọ̀rọ̀. kò sí ìgbà tó ò lè ṣe tí babaláwo ni má sọ̀rọ̀ bó ń ṣe nǹkan oṣù ó lè ṣe ó máa ṣe mẹ́sìs wá ṣe bó ṣe ẹ̀dókó tán bó lọ di lórí bẹ́ẹ̀dì kò di lọ́wọ́. wọ́n ní ṣe dandan ni kó jẹ́ mẹ́ta. ṣe ẹyin àgíríkì. bó jẹ́ ẹyọ kan bó wá ti wù ú èèyàn jẹ́ mẹ́ta kò ní àkàwé jẹ́ mẹ́ta bó jẹ́ ẹyọ kan lágbára yàrá gbé bó jẹ́ méjì bó ju mẹ́ta gan lọ bó ṣe dé nìyẹn. bó lè jẹ́ dáadáa bí tó yìn. bẹ́ẹ̀ bó ṣe dé. jẹ́ mẹ́jọ máa jẹ́ lọ. àwọn kan wo bí ẹ máa gífì tó yìí ni so wọ́n máa gífì bó ṣe dé nìyẹn bí ọ̀rọ̀ náà ègé tẹ́yìn ọba ní àkójọ tó máa ta ọjà kó mọ̀ bó ṣe ń ṣòwò kó mú mi àgbọn ẹ̀ kó fi fọwọ́ kó ra àgbọn kan lénìí kó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ mẹ́ta kó máa fọwọ́ kó nídìí kó sọ̀rọ̀ á rí pé ó wá máa jẹ lọ́wọ́ òun àgbọn náà tún nìyẹn. ẹ bá wọn fi kí ẹ lọ fi ń ṣàbúrú ẹ lọ fi ń ṣèkà. kò ṣeé sọ tá a bá sọ ọ̀rọ̀ àwọn yẹn àgbọn ló burú jù ni àdẹ̀gbẹ́ lọ sọ fún àwọn èèyàn ẹni tó máa bá tiẹ̀ jẹ́ ló máa pọ̀ jù. mo sọ lọ́jọ́ kan aṣọ lójú ọmọ kan ń ṣiṣẹ́ ń kóòtù pé àgbọn leléyìí o olóhùn ti Kwara State wá gbà yẹn ó dẹ̀ ń bọ́gà adájọ́ ṣiṣẹ́ jọ̀wọ́n kó lọ lò ó fún adájọ́ yìí stroke gbé ló sì wá padà wá bá kóhun rò pé jẹ́ ìkóhun mọ̀ kó máa ṣiṣẹ́. òun kò dùn. ó dẹjà. ó try ó fi tá adájọ́ wò ọ̀gá ẹ̀ wà báyìí wá ṣiṣẹ́ ní stroke wá gbé adájọ́. bàbá sọ lẹ́rọ̀ àbí ò lẹ́rọ̀. ó lẹ́rọ̀. ok. tó wá gbẹ̀rọ̀. àdúrà ni lọ́sẹ̀ wá sọ fún pé àwọn ló sísá wá kóhun lòun o òun ò mọ̀ pé òun ní kóhun tẹ̀sẹ̀ kóhun fi dán wò ni o. so ẹ̀yìn irú àwọn kan bẹ́ẹ̀ yẹn wọ́n òun gbé sí public. adájọ́ náà fúyẹ́. adájọ́ fúyẹ́. omi ìgò fúyẹ́ tágbọn bá dìde tó bá parí àgbọn tán gbogbo agbára tó wà lára ẹ̀ pátápátá ló máa kọ́kọ́ bàjẹ́ ẹ gbàgbé gbogbo ẹ̀ kìí ṣe kó fúyẹ́ gbogbo agbára tó bá wà lọ́wọ́ ẹ̀ máa bàjẹ́ tán àwa bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ fi ba gbogbo agbára ẹ̀ jẹ́ tán bójú oògùn ni oògùn yẹn àti kò ní ṣiṣẹ́ lára ẹ̀ wọ́n fi ń ba nǹkan jẹ́ àgbọn lásán wọ́n fi ń bó oògùn jẹ́ lára ẹ̀ tó bá dé oúnjẹ alágbára. wọ́n lè gbọ́dọ̀ tẹnu wòlíì ayélujára so bó ṣe ní ẹ̀ dáadáa ẹ̀ ní ká dáadáa ẹ̀ ní kẹ́ lọ sí o gbogbo tí wòlíì kọ yín ẹ lọ lò ó. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.